as I dey like this, I help people for music industry. I help people more than Don Jazzy. I help people more than Olamide Badoo. I help people, artists to music, even for no be only musician for street. I help a lot of upcoming artists. Timo Sanwo-Dogo, èèyàn ẹlòmíì gan kò ń ṣàtìsí rárá sọ́dọ̀ artist. I help people more than Wizkid. Ká máa parọ́ èèyàn mélòó lẹ ti blow ní trenches. I help people more than Olamide Badoo. Àwọn ènìyàn tí mo ti ràn lọ́wọ́ nídìí iṣẹ́ orin ó pọ̀ ju ti Olamide, Don Jazzy àti Davido lọ. Portable ló sọ di mímọ̀. Gbajúgbajà òǹkọrin ṣèwọ́ṣèwọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Habib Òkìkíọlá tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn túmọ̀ sí Portable, òun náà ni ó ti ń sọ ọ̀rọ̀ lásìkò yìí nínú fọ́nrán kan eléyìí tí Portable ṣe tó sì fi ju òpó Instagram ẹ̀. Ibẹ̀ náà ló ti ń ṣe lálàyé wípé àwọn èèyàn tí òun ti ràn lọ́wọ́ nídìí iṣẹ́ orin lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti pọ̀ ju àwọn èèyàn tí Olamide, Don Jazzy, Davido àti àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ti ràn lọ́wọ́. Nínú àlàyé ọ̀rọ̀ eléyìí tí Portable ṣe, ó pé àìmọye ìgbà òun lòun lọ rè mọ́ ń jókòó pọ̀ pẹ̀lú àwọn tí wọn ò jẹ́ nǹkan kan láwùjọ. Ó tún ṣe lálàyé pé àìmọye ìgbà òun náà ni òun máa ń ṣe bẹ́ẹ̀ ran àwọn èèyàn tó bá jẹ́ àṣẹ̀ṣẹ̀mọ dìde bo olórin lọ́wọ́, tó sì jẹ́ pé àwọn ìrànwọ́ ilé tóun ṣe fún wọn yìí òun ni òun ò kí fi ń ṣèrègùn bó bá di ọjọ́ iwájú. Portable tún ṣe lálàyé wípé ọ̀pọ̀ àwọn tí wọ́n jẹ́ olórin ńláńlá lórílẹ̀‐èdè Nàìjíríà bí wọ́n bá ran àṣẹ̀ṣẹ̀mọ dìde bo olórin kan lọ́wọ́, wọ́n mọ̀ retí kí ó mọ̀ fún àwọn ní ẹ̀gúnjẹ, pé ọ̀pọ̀ ìgbà tí àwọn olórin àṣẹ̀ṣẹ̀mọ dìde bo bá ti fẹ́ kúrò lábẹ́ àwọn tó ràn wọ́n lọ́wọ́, wọ́n máa ń fúngun mọ́ wọn ni. Portable ti wá ní ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tòun o. Ó pé ìrànlọ́wọ́ tóun ti ṣe ẹ̀yìn fún àwọn olórin àṣẹ̀ṣẹ̀mọ dìde bọ̀ àti àwọn èèyàn tí wọ́n bẹ láwùjọ ó pọ̀ ju ti Olamide, ti Don Jazzy àti ti Davido tó ń ti àwọn yòókù tí wọ́n jọ ń kọrin lọ. Portable ti ní wípé òun ò sì ní dáwọ́ ìrànwọ́ eléyìí tóun ṣe fún àwọn èèyàn, òun ò ní dáwọ́ rẹ̀ dúró. Ó pé ṣùgbọ́n kí àwọn èèyàn má fi ojú onígbéraga wo òun, torí wípé òun ń ṣe ìrànlọ́wọ́ eléyìí tó pọ̀ ju àwọn èèyàn òun lọ. Ó tún wá ṣe lálàyé wípé ìrànlọ́wọ́ tóun ń ṣe yìí iná ló jẹ́ kóun gbéra òun kalẹ̀ nípò wípé òun ju gbogbo wọn lọ nídìí iṣẹ́ orin. Fún irú ìròyìn bí èyí àti ìròyìn mìíràn, ẹ tẹ̀lé wa lójú òpó ayélujára gbogbo pẹ̀lú Diamond TV Channel. Ẹ ṣé púpọ̀.